but Ijebu office every Tuesday and Saturday. So gbogbo ẹ̀yin èèyàn ẹ get ready by next week Tuesday. Adáwọn kan lóhùn lẹ́ni bó tẹ̀ yẹ pé àní time tó pọ̀ torí pé iṣẹ́ tí mo ṣe kù fún mi lórí ọ̀fẹ́ láti take much time pẹ̀lú wọn, but gbogbo àwọn tó wá adáwọn lóhùn lẹ́ni tó bá di next week Tuesday lágbára Ọlọ́run àmàdáwọn lóhùn ní Ìjẹ̀bú office, Thursday àmàdáwọn lóhùn ní Ìjẹ̀bú office, but for now only Saturday la ṣe rí èèyàn ní Abẹ́òkúta. Tó bá dé Abẹ́òkúta ní 8 o'clock to 10 ó máa rí mi one-on-one, wàá rí mi one-on-one. But Ijebu office every Tuesday and Thursday from 9 o'clock to 3 p.m. ṣe get me. So ẹ lọ wo àdírẹ́sì yẹn tó bá ń bọ̀ látẹ̀kọ́ bó ṣe lè dé bí tó ò tiẹ̀ ní níṣe owó àbẹ̀, tó bá ń bọ̀ láti Ìbàdàn bó ṣe lè dé bí tó ṣe lè níṣe owó àbẹ̀, tó bá ń bọ̀ láti anywhere ṣe get me. Tó bá sì jẹ́ Abẹ́òkúta ló ti fẹ́ bá wa Saturday ní 8 to 10 mo máa ń dáwọn èèyàn lóhùn Saturday. So ṣe get me ní orí òkè Gbọ̀yàmínú nílùú Abẹ́òkúta. Tó bá ti já ilẹ̀ ní Kútọ̀ lábẹ́òkúta sọdá sí òdì kejì sọ pé Òkèọlá development community ló fẹ́ wọ̀. Tó bá ti wọ Òkèọlá development community máa lọ straight. Tó bá ti lọ straight wàá rí ìyànà àkọ́kọ́ lápá ọ̀tún má yà síbẹ̀, wàá rí ìyànà kejì ìyànà kejì ló máa yà sí. Tó bá ti yà sí ìyànà kejì wàá kọ̀ ka ilé méjì mẹ́ta wàá ti rí àpáta yẹn bẹ̀. Ìyẹn ní every Saturday 8 o'clock to 10 o'clock. Are you with me? Tó bá dẹ̀ pé ọkọ̀ obìnrin láwọn èèyàn ní àdúgbò yẹn pé orí òkè Gbọ̀yàmínú ló ń lọ, àbí tó bá orí òkè Wọ́mẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ Òkèọlá mosque wọ́n máa mú ẹ débẹ̀. Kò le rárá ṣe gẹ́tì mi, kò ṣeé ṣì. Nọ́mbà mi lè kò yípo padà 08054353629. Ẹ WhatsApp ẹ bàbá àṣírí ìràwọ̀. Ẹ follow wa lórí gbogbo social media handles wa Àṣírí Ìràwọ̀ Mystery of Star.